ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ò mọ bá a ṣe jẹ́ àdàbí adìyẹ funfun tí ó mọ rẹ̀ lágbà ni torí pé ní Áfíríkà yìí civilization méjì ló wà our indigenous African civilization àwọn àtẹlẹbà ọmọ Áfíríkà orúkọ Yorùbá tá à ń jẹ́ yìí wọ́n ṣe sọ wá ní orúkọ Yorùbá ni Òtúfẹ̀ láti wá ọmọ Oòduà ni wá ṣùgbọ́n àwọn ọmọ nǹkan tí civilization yẹn jẹ́ orí Ifá ni ṣùgbọ́n ó yàtọ̀ sí gbogbo ti ilé ayé òun ló dẹ̀ dáa jù torí àwa ò ní pé a fẹ́ gba nǹkan ní nǹkan látijọ́ tí Yorùbá ti wà attack anybody ṣùgbọ́n kan tó ń ṣẹlẹ̀ sí ni pé torí a lè sọ̀rọ̀ fúnra wa a lè kó ẹbí wa pọ̀ àwọn míì ló tún pé wọ́n ní Christian North kò sí nǹkan tó ń jẹ́ Christian North àwọn tó wà ní middle belt yẹn ara lè wà ní wọn láti Yorùbá tó wà ní Kano àbí tó wà ní Kwara àti Kogi títí dé àwọn Adara tó wà ní South Kaduna ìgbà tí mo lọ sí Taraba tí mo bá wọn sọ̀rọ̀ ní Wukari ó ní òun kan sọ pé àwọn àti Yorùbá pé ọmọ ìyá ni wọ́n tẹ́ bá wá wò nígbà tó Òyìnbó dé ló dá gbogbo ẹrù à ń torí àwọn ọmọ nǹkan tó jẹ́ ni Harvard ti show pé nínú gbogbo ilé ayé nínú gbogbo àwọn tó dàgbà tàbí tó ṣe àwa Yorùbá ládàrúgbó jù ládàgbà jù àwa náà ládàá kọ́ mú ìmọ̀ jáde nílé ayé tí a fi sínú abala mẹ́rìndínlógún gbogbo nǹkan tá a mọ̀ owó ìrírí ayé wa tá a fi sí ìyẹn la spread tó tàn jáde níbi tàn dé Ethiopia láti Ethiopia títí dé China gbàtàwọn Òyìnbó dé wọ́n bẹ̀rẹ̀ sí pa wá náà lé wa wọ́n gba Egypt lọ́wọ́ wa wọ́n ti wá dé àwọn máa sọ pé bí ìgbà kan bọ̀ òrìṣà kan bọ̀ kìíní ó ní gbogbo kìíní ló ní sáyẹ́ǹsì ni kì í ṣe pé ọ̀rọ̀ kan wà bí kan tó àwọn òkúrò wà o ṣùgbọ́n kì í ṣe nǹkan tí ó le jù láti mọ̀ ṣùgbọ́n wọ́n fi dẹ́rù bà wá nígbà tí pé èṣù tó jẹ́ fún information àti sọ di Sátánì ó wá jẹ́ ká sá kúrò ní gbogbo ìṣẹ̀ṣe wa ó lè pẹ̀tẹ́ bá mú ìṣẹ̀ṣe yẹn àtàwọn tó bá wa ṣe nísìnyí àwọn oníṣẹ̀ṣe rárá lọ wá èèyàn láti Amẹ́ríkà tó máa san dọ́là àbí láti Brazil tó máa san real dọ́là tẹ́ni yàtọ̀ sí ju pé kàn wo àwọn tó wà ní Nàìjíríà tó wà ní Áfíríkà many of them ló ti gbàgbé nǹkan tó jẹ́ bó ṣe jẹ́ irú àwọn Igbo kan wọ́n ní fapọ̀ a lot of it ò yé wọn mọ́ kò tó yẹ káwa ṣe ni pé ká update wọn kàn mọ nǹkan tí àbí bó ṣe rí okay o mẹ́rìndínlógún eléyìí o mélòó lẹ rántí ká fún ọ kí gbogbo á lè ṣe pọ̀ ṣùgbọ́n kan tí wọ́n ti pín wa wọ́n á pín wa sọ pé èmi ló kàn ara lé kan náà ni wàá dìbò ká jọ jà ká jọ ti àwọn Lárúbáwá àtàwọn Òyìnbó wọ́n kàn pín wa wẹ́lẹ́wẹ́lẹ́ bá ṣe ń bára wa jà nìyẹn Yorùbá dẹ̀ ni Yorùbá ló lè ṣe Yorùbá ló lè kó gbogbo Áfíríkà pọ̀ kó dẹ̀ ní irú nǹkan tí Afẹ́nifẹ́re ń ṣe pé abundance for Afẹ́nifẹ́re owó Afẹ́nifẹ́re fún ọmọ àti àlàáfíà fún everybody ìgbà yẹn la tó máa ní mẹ̀kúnnù tó máa lè jẹun tá a bá ṣe tá a bá mọ orísun wa kò síbi tá à ń lọ bí ó dàbí odò tó gbàgbé orísun yẹn.